mo ṣetán láti pín Nàìjíríà, mo ṣetán láti disintegrate, mo ṣetán láti jẹ́ kó oníkálùkù máa bá tiẹ̀ lọ tí ẹ̀ bá jáwọ́ bí ẹ ṣe ń pa àwọn ènìyàn yìí. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi kọ́ mo sọ o, gbogbo ọmọ Yorùbá ẹ mọ̀ pé èmi ọmọ Imasby TV ó ti yé yín bẹ́yẹn. Èmi kọ́ mo sọ allegedly bàbá Tinubu ni wọ́n sọ. Níbo ni wọ́n ti sọ? Báwo ni wọ́n ṣe sọ? Ọmọ Yorùbá, ó dàbí pé àdúrà wa ti ń gbà. Ó dà pé àdúrà táwọn bàbá àtìyá wa ń ṣe ní multi-faith àtàwọn ìyá wa káàkiri àtàwọn bàbá wa káàkiri àdúrà yìí ti ń gbà. Ó dà pé ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ń rúbọ, tẹ́ ń ṣètùtù, tẹ́ ń ṣe oríṣiríṣi nǹkan, ó dà pé ẹbọ ti fín. Ẹ̀yin bàbá wa ìmáàmù tẹ́ ń bá wa kírun wákàtí, tẹ́ ń bá wa gbààwẹ̀, tẹ́ ń ṣe gbogbo ẹ̀ lórí pé kílẹ̀ Yorùbá lè dúró, kálàáfíà lè jọba, ó dà pé àdúrà wa ti gbà. Nítorí pé kí ni, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn information kan kàn mí lára. Mo sọ fún yín, mo ní tẹ́ bá ti subscribe to YouTube channel Imasby TV, ẹ fọkàn eléyìí, I'm going to make it a straight one. Fídíò 3 sí 4 ni màá dẹ̀ play fún yín, ìfẹ́ jẹ́ kó gùn rárá torí pé mi ì fi bẹ́ẹ̀ ìtí mò ń ṣe gan kò jọ tipátipá, kò jọ tìkúùkù. Now, lẹ́yìn tí bàbá Tinubu tí wọ́n lọ sí Benue, àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Bàbá Tinubu sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ṣí àwọn nǹkan kan allegedly tá gbọ́, tí mo dẹ̀ rí kó dà pé Ọlọ́run ti ń dé o. Ó dà pé àsìkò tọ́lọ́run tó fẹ́ ṣíjú àánú wo àwa ọmọ Yorùbá pátápátá, I think we are in that time now. Tẹ́ bá dẹ̀ rántí nígbà tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, wọ́n ní tó bá kú tí ní ká gba orílẹ̀-èdè wa yìí, á dàbí pé kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ ni, which I think this is the time. Now, bàbá Tinubu nígbà tó dé Benue lánàá, bí mọ́tò wọn ṣe rì sínú ra gbogbo everything. Lẹ́yìn yẹn tí bàbá Tinubu lọ, ìsìn mo ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà pírẹsidẹ́ǹtì àwọn tó súnmọ́ wọn ò nífẹ̀ẹ́ wọn, torí pé a lot of things wà táwọn tó súnmọ́ wọn ò kí fi ń ràn wọ́n. Bóyá àbá náà dé this guy ni tó ṣe nípa ọmọ only God knows. Àwọn tó wà bẹ́ẹ̀ ni nígbà tí bàbá Tinubu débẹ̀ lánàá tí wọ́n rí àwọn nǹkan yẹn, wọ́n ní ṣe ló ń faṣọ nu ojú tí wọ́n sunkún. I don't know how true is that, but ó possible. Ẹ̀kẹ́lẹ́run ara ni wọ́n possible. Now, bí wọ́n ṣe wá ṣe ogun nǹkan tó fẹ́ ṣe tán, ṣe mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ pẹ̀lú IG, pẹ̀lú Chief of Army Staff, gbogbo ni wọ́n wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Wọ́n ní wọ́n dẹ̀ ń sọ lójú gbogbo àwọn èèyàn yẹn, wọ́n ń jẹ́ kí wọ́n mọ̀ wípé tí ẹ̀yin security parastatals tẹ́ bá continue tí nǹkan tó ń ṣẹlẹ̀, ó yìí kí pépà ti gbé tàbí kí pépà padà gbé tàbí kó yẹ kó bí inner secret ní mi mọ̀. Wọ́n ní wọ́n jẹ́ kó yé wọn pé tí àwọn Fúlàní tó bá continue láti máa pa àwọn èèyàn, ohun tí wọ́n fẹ́ jẹ́ káwọn ṣe àwọn máa ṣe. Wọ́n ní wọ́n sọ yẹn gbàtọ̀ dínú mọ́tò pé táwọn arábí tí wọ́n bá jáwọ́ kíákíá láàrin some days, tí wọ́n bá jáwọ́, ohun tí wọ́n fẹ́ àwọn máa ṣe. Kí ló tí wọ́n fẹ́? Wọ́n fẹ́ separation, wọ́n fẹ́ regional government, wọ́n fẹ́ jẹ́ kó yẹ̀ wọ́n ní ọwọ́ wò, wọ́n fẹ́ jẹ́ kí bàbá Tinubu wà active. Tẹ́bẹ́dẹ̀ rántí dáadáa, ẹ rí pé former governor of Benue, Kábíyèsí Elédùmarè, mo máa play ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín nípa bó ṣe ń pa àwọn èèyàn káàkiri, but kó tó di pé mo play ọ̀rọ̀ yẹn, màá kọ́ play fídíò iná, ó yẹ jẹ́ ká lọ gbọ́. Why can't they stop these Fulani men who are terrorizing this country and have made it impossible? They come to Benue and kill, just in my local government, within the space of 40 people have been killed, more than 40 people. In another local government, over 20 people were killed, and then you want me to keep quiet? Now, ẹni tẹ́ gbóhùn ẹ̀yẹn former governor of Benue State ni ó sọ débi pé ó ní nítorí pé òun ò fààyè gbà wọ́n láti máa ṣe bó ṣe wọ́n kó máa pààyàn anyhow, ó dé stage kan gan wọ́n bẹ̀rẹ̀ sí ní attack òun, Ọlọ́run ni ò pa òun. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn,
ọmọ Yorùbá àmọ̀ràn wo lẹ ní fún bàbá Tinubu? Ó dà pé bàbá Tinubu ò mọ̀ wípé tí Nàìjíríà ò bá pín insecurity yóò lè stop. Ṣé ká sọ pé wọn ò mọ̀ ni? Ṣé ká sọ fún wọn ni? Ṣé ká rí ní ìpọ́npín òṣèlú ni? Àbí kí lẹ́yìn rò? Ohun tó bá dèrò ọkọ̀ yín ẹ bá wa fi sí comment section, ẹ bá wa ránṣẹ́ sí bàbá Tinubu láti comment section, ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó dé ogun ibi tó mọ Yorùbá wà káàkiri àgbáláyé, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tuntun ti ṣẹlẹ̀ báyìí. Bàbá Tinubu ní tí wọ́n bá lọ jáwọ́ ní bó ṣe ń pa àwọn èèyàn, táwọn bàbá wọn tó ń ṣe aiding and abetting, táwọn bàbá wọn bí àwọn Sultan nǹkan tí wọ́n ń dáàbò bo àwọn Fúlàní ajínigbé, Fúlàní apanilẹ́kún jayé, Fúlàní apààyàn, all in the name of Islam. Sultan of Sokoto ó ń dáwọ́ bò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn ti dárúkọ Mẹ́tawálé. Bàbá Tinubu, ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì wọn ò nífẹ̀ẹ́ yín. Ohun tó wà lọ́kòkè ẹ wo tíṣẹ̀tì máa ṣe fún yín lánàá tá gbọ́. Àwa ti sọ fún yín pé gbogbo àwọn northern elders tẹ̀ ń wò yẹn kò sí tó nífẹ̀ẹ́ yín nínú wọn. Owó yín lọ́wọ́ àftà. Ọmọ pẹ̀ máa ń bó káàdì gan. Ọmọ Yorùbá ẹ jábẹ̀ sí ní kọ́ sí comment section wípé òmìnira la fẹ́. Bàbá Tinubu ẹ tú oníkálukú lẹ̀ ká máa bá tiwa lọ. Inú wa máa dùn tẹ́ bá lè ṣe nǹkan tẹ́ sọ yìí, ohun tí wọ́n ní ẹ sọ yìí tẹ́ bá lè ṣe, inú àwọn ọmọ Yorùbá ó máa dùn káàkiri àgbáláyé sí yín. Àmọ́ pé yes a ní bàbá, ọmọ Yorùbá gan ò ní gbàgbé yín. Now Bishop Oyedepo náà ti pariwo síta. Bishop, yes, you heard me right. Bishop Oyedepo, ẹni tó jẹ́ general overseer Canaan land, wọ́n ti pariwo síta. Àfọ́ tó bá níyàn máa mú ọmọ tí ẹ̀ ló ní jẹ pépà. Ẹ mọ̀ pé insecurity tó ń ṣẹlẹ̀ igan èèyàn mélòó lẹ tún rí tó ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́yìn àwọn tó bá ti fi ògùn dè mọ́lẹ̀, tàbí àwọn tó jẹ́ wípé ọgbà kámú pé anywhere tí kú bá dé báwọn pé well it's fine. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti yẹra fún church, tí wọ́n mọ̀ pé all worship center is now a target. Wọ́n mọ̀ àwọn big man tó wà Nàìjíríà sí kò sẹ́ tó lọ ṣọ́ọ̀ṣì mọ́nu wọn. Àwọn àǹbẹ Ọlọ́run tó mọ̀ pé táwọn bá lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí mọ́tò ọ̀fẹ́ ló máa gbé wọn débẹ̀. After the service wọ́n máa fún wọn lóúnjẹ, wọ́n á tún fún wọn ní small envelope. Ohun tó ń gbé lómi lọ sí ṣọ́ọ̀ṣì jù bẹ́ẹ̀ lọ pé at least òun àtàwọn mú un ọkọ̀ gbogbo wọn táwọn bá wà níbẹ̀ àwọn jẹun, àwọn ayó, àwọn tún máa gba small change dání nígbà tó bá níṣẹ́. Now ẹ jẹ́ n play ọ̀rọ̀ tí Oyedepo sọ, ìyẹn bàbá Pásítọ̀ Oyedepo. Fúlàní tó mọ Nàìjíríà. Fúlàní láìpẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Agbára ni Fúlàní lù. Láíláí pé ò fẹ́ mọ bí Fúlàní náà. Àmì bọ́ọ̀lù bẹ́ẹ̀ Nàìjíríà. Àbí mi lórílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Nàìjíríà sì ni mo jẹ́. Agbára bẹ́ẹ̀ fi sàtòkè yẹ. Oní náà kò gbàwé ìrìnà láti wá sílẹ̀. Ọkọ̀ ọdún wọn náà sọ bẹ́ẹ̀. Alẹ́ni náà ló pè ní lẹ́ni tó lórílẹ̀-èdè táwọn. Ẹ̀kú pátápátá. Ayédèrú. Ẹ̀kú pátápátá ni. Don't fly the Republic of Nigeria. Ìdí òkè ṣe The Central Republic of Nigeria. Nàìjíríà láti orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ kó pẹ̀lú yìí. Bàbá wa David Oyedepo kò kí ń ṣàríwó nìkan la fẹ́ jẹ́ kẹpa. Bẹ́ẹ̀ ṣe pariwo yìí inú wa wá dùn tẹ́ bá lè ṣiṣẹ́ tọ̀. Ẹ̀yin náà ẹ mọ àwọn tó wà in charge Yorùbá nation tá à ń ṣe, ẹ kọ́ńtà tiwọn, ẹ fún wa support la need. Ó ti ń clear lójú everybody nísìnyí, everybody ti ń rí nísìnyí pé kò kí ń ṣe president la need. What we need is freedom. Bóyá ẹlòmíì gan ò tiẹ̀ mọ̀ wípé tábà sí lábẹ́ Nàìjíríà mọ́lẹ̀ ní Fúlàní ò lè dábàá páwọn tiẹ̀ fẹ́ wọlé illegally sílẹ̀ Yorùbá nǹkan máa tí wàá sọ pé wá pààyàn. Torí
visa issue visa kíni wa máa wà very very strict. A ò ní gba jàǹdùkú láyè, a ní gba apààyàn láyè, òfin wa máa le débi wípé kò sẹ́ni tó máa ronú pé òun fẹ́ ṣe bí. Yorùbá land will be corruption free, Yorùbá land will be kidnapping free, our land will be one of the most best country of the world. We have all what it takes to be among the best country of the world. Bàbá Tinubu ti dọ́gbọ́n ránṣẹ́ sí gbogbo wọn pé kó lọ jáwọ́, torí pé bàbá Tinubu gan àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù ti tú sí bàbá Tinubu lọ́wọ́. Wọ́n ti mọ̀ wípé insecurity yẹn àwọn general kan nínú army àwọn ló fi ń jẹun. Yes, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Gbogbo la rí fídíò X-Man bọ̀bọ̀ sójà tó attack àwọn ọ̀gá wọn, tó ń tú àwọn àṣírí wọn, tó ń jẹ́ kí everybody mọ̀ wípé àwọn wèrè kàn fi wá pawó ni o. Imagine kí ọ̀gá sójà kó máa kọ́ school, èèlò ni salary ẹ̀ as a serving general, èèlò ni salary ẹ̀. No, ẹ kájọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò. Wọn fáwọn àmì ní benefit wọn, gbogbo benefit àwọn àmì zero ni, operation benefit, death benefit, gbogbo nǹkan tó yẹ káwọn àmì Nàìjíríà kó máa gbádùn, kò sẹ́ni tó ń gbádùn any social amenities kankan nínú wọn. Àwọn tó jẹ́ ọ́físà tó jẹ́ ọ̀gá wọn tó lọ NDA, ṣé ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn fi infantry fi wọ àmì ni? tó wá jẹ́ pé àwọn tó fi ìwé wọ àmì tí wọ́n jẹ́ ọ̀gá 3 star 3 star 2 star 1 star, àwọn ni wọ́n ráyé wá nu àmì. Àwọn tí wọ́n jẹ́ junior sergeant kọ̀ọ̀kan yẹn wọn ilé ayé wá débi wípé tó bá béèrè question lásán ní rebellion ni wọ́n tẹ́ lọ jù wọ́n sí underground. Now it is high time tí tábà gbalẹ̀ Yorùbá tán ó máa wà ní òfin wa wípé ilé ẹjọ́ nìkan ló máa lẹ́tọ̀ọ́ láti fìyàn sí underground, kò ní jẹ́ military police ló máa mú àwọn àmì tá máa jù wọ́n sẹ́wọ̀n. Wọ́n mọ̀ pé kíní yẹn lásán gan ó tó láti fi control àwọn the junior ones tó bá fẹ́ ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àmì mélòó ló láyà bí bọ̀bọ̀ yìí tó ń sọ̀rọ̀ káàkiri yìí? Àmì mélòó? Ẹni tó mọ̀ wípé tóun bá sọ̀rọ̀ ó máa lọ jò ó sọ́ndagán ní dadun tó bá wéṣì òun dànù just for asking question. Ó ti is not nísìnyí wọ́n gbọ́dọ̀ withdraw gbogbo agbára ẹ̀ kó lọ gbogbo àwọn general ò lẹ́tọ̀ọ́ láti lọ tìyàn mọ́lé. Tí ẹni sójà tó bá ṣe nǹkan tí ò dáa gbé lọ sí kóòtù ìjọba, kò ní jẹ́ military court mọ́, 13 court máa ṣá wọn tó jẹ́ pé ohun tẹ́ bá fẹ́lẹ̀ ṣe fún wọn. Àgàgà tó bá ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ wọ́n mọ́mọ́ lọ́mọ wọ́n jù sí underground, ó lè wà bẹ́ẹ̀ 40-50 years tó máa fi kú. Táwọn ẹbí ẹ̀ dẹ̀ fọkàn sí pé ọmọ àwọn wà lójú ogun. Ẹgbọ́n tí bọ̀bọ̀ yẹn sọ náà. Yorùbá nation government has to look into that. Yeah. Now Nigeria government ń pariwo pé àwọn ń wá àwọn terrorist tó ń pa wọ́n ní Benue. Ṣé ti gbàgbé pé former governor of Benue State àti city governor wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé àwọn mọ̀ àwọn tó ń pa wá pa àwọn Fúlàní ni wọ́n. Nígbà tẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ wọ́n dẹ̀ kílẹ̀ tí wọ́n ń dara yín láàmú fún. Ṣèbẹ́ nìkan ló jẹ́wọ́ yìí, màá play confession yẹn fún yín. Níbi tí ẹni yẹn ti ń jẹ́wọ́ pé wọ́n fún òun ní 350 million àtàwọn ọmọ ogun tó fi ti òun pé wọ́n ti ta gbogbo state Nàìjíríà, wọ́n ti tà fáwọn particular people kan tó jẹ́ wípé now ìran wọn ló ṣe rí ideology Fúlàní, ideology àwọn olórí burúkú northern politician wọ́n kó wọn wọlé. Number 1 láti always win election. Ẹlẹ́kejì wọ́n máa make sure gbogbo àwọn tó wà ní each state àwọn original indigene wọ́n pa wọ́n. Àwọn Fúlàní wọ́n wá take over bẹ̀. A wá di wípé Fúlàní la máa jẹ governor ní gbogbo Nàìjíríà ló máa jẹ president. Fúlàní gbogbo àwọn táwa kù tí wọ́n pa bóyá ta surrender ta káwọ́ sókè àwa di refugee ní ilẹ̀ bàbá wa. Ṣó jẹ́ kí ìwẹ̀ ṣẹlẹ̀? Ewu àgbọ̀dọ̀
a ò ní lajú wálẹ̀, àyà dogun àyà di ọ̀tẹ̀ ni. We will never become a refugee on our father's land. Kò ní ṣẹlẹ̀, kò ní ṣẹlẹ̀ láéláé. Now ẹ ká gbọ́kọ̀ títí màá fẹ́ sọ. Kábíyèsí Elédùmarè. They should give me 1 billion. Those people, Ẹ máa they gbọ́ should give me 1 billion. Those people say that the money is too much. They started to bargain the money with me. Immediately the fight soldiers started to pressing on me. Then I followed those one and go with them. Then they lead me to Niger. After to Niger, they lead me to Cameroon. After Cameroon, they lead me back to Nigeria. Then started saying most wanted they have Ghana bases ló gbé. in Nigeria about 3 states that they want to. They have about 4 states that they want to collect So they want to capture you. they want to capture. It being Plateau, Taraba, Benue, and Nasarawa. But those Malam that I was doing something with them, Ó máa ṣe o. they say they brought people that they can choose to sponsor this state or this state or this state. So the one that called me choose to sponsor at Taraba. We should capture Taraba state. Ṣé ń gbọ́? Then when Capital Taraba. I go to finalize the connection that they will give me before the fight will start, I tell them that they should give me 1 billion. Those people say that the money is too much. They started to bargain the money with me. They give me 50 million. And I say 50 million is too small. They should give me at least 750 million so that the Taraba state have many security inside. So they should give me the money so that with the security we can make understand with them and know how the fight will go on. So those people say that the price is too much. They give me 350 million. Then me, I refuse to fight on 350 million. Then Did you collect the money? no, when I refused, they didn't give me because the money that they said they will give me 350 million was too small to fight against the Taraba state. Ṣé ń gbọ́? Ẹni tí wọ́n gbéṣẹ́ Taraba state fún lẹ́ni tó sọ̀rọ̀ yẹn tó máa bá wọn pa gbogbo aráàlú Taraba. Ó ní kó fóun ní 1 billion. Ìgbà tó yá ó já sí 750 million. Àwọn ènìyàn káwọn Fúlàní kàbá yarí pé kó gba 350 million. Nígbà tó wá kọ̀ tó lówó yẹ kéré láti bá fi pa àwọn ará Taraba pé security pọ̀ ń bẹ nǹkan kọ̀ bẹ́ẹ̀ sá pé kọ́ fóun 750. Nígbà tó pé ó ṣagídí kó gbà á wọ́n fòfin gbé. Nísìnyí à ń gbọ́ púpọ̀ ẹ̀ ti kú. Can you imagine? Nílùú tó lọ́ba tó níjòyè. Tá bá ń sọ fún wa á dàbí pé kàwa kan kọ́ fẹ́ máa dálẹ̀ Yorùbá rú. Rárá, dálẹ̀ Yorùbá rú. Àwa lọmọ tó ń bọ̀. As a matter of fact, wọ́n ti ta gbogbo ilẹ̀ Yorùbá. Allegedly, wọ́n ti ta ilẹ̀ Yorùbá. Wọ́n ti ta ilẹ̀ Yorùbá. Mo fẹ́ play video kan fún yín kẹ́ gbọ́ nǹkan tí obìnrin yẹn sọ níbẹ̀. Oya, ká kọ́kọ́ gbọ́ ilé ìná tá bá ti wá gbọ́ màá play the other one. Mo fẹ́. Bury that man. I don't do talk. I don't do hardly. But since I don't can't bury that man, my guy, you know they answer me. Ìgbà tó bá ráyè. Because I began make it, I don't know. Sí wetin. But bury that man where I know my guy, they say they fight for people online and offline. Whether you get internet or you know they, if you get, you should bury that man, will stand for you. But since I don't can't bury that man, my guy, bury that man, will answer me. But I know say one day. Bury that man as 2016. Herdsmen 9 my papa for Benue State. Ṣé ń gbọ́? If you dey go, no be open mouth tell me say, so, no be tell me sorry. Not even they do for my family. Herdsmen 9 my papa. Herdsmen. No sorry from anywhere. Out of thinking, too much of thinking. My mama follow joy. Mama come fight, come leave me. Now why you see that they fight for this herdsmen for Benue State? Recently, na bury that man. Herdsmen fight 17 men for Benue State. That's why you talk. So there is a mass burial going on in Benue State.
Where is that man abeg? You know say you come like na you be our president now because na you dey fight for us. Any question there for Benue State, which people dey sponsor this Fulani people? Who dey sponsor them? Who dey give them equipment? Who dey give them tools? Who dey fight us? Because man to man, believe me, they no fit stand us. No be say na mouth. Man to man, Fulani people they no fit stand us. Obìnrin sọ̀rọ̀ yìí. Very that man, please want to see this video, make sure you react to it. It's too much in Benue State. It's too much in Benue State. Ṣẹ́yìn náà ti gbọ́ Fúlàní ló pa bàbá ẹ̀. Ìrònú Fúlàní tó pa bàbá ẹ̀ ló pa ìyá tiẹ̀. Can you imagine? Ẹ wo ọmọ Yorùbá nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Yáà nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ó mà ṣe o. Ó ní àṣírí kan náà tí wọ́n tún fún wa níbà ẹ̀ lórí ohun tó máa ń ṣẹlẹ̀ tá bá ti fáwọn Fúlàní átáàkì lọ́wọ́lọ́wọ́. Àwọn kọ̀ọ̀kan wà tó máa ń ṣẹlẹ̀ tí a kì í mọ̀. Àwọn nǹkan yẹn lélẹ̀ máa yọ sáùndì kúrò níbẹ̀ nítorí ohun ìgbọ́tọ́yìn bẹ́ẹ̀ ti pọ̀ jù. So mi lè pín sáàdì yẹn síta. Tó bá lọ gbé channel mi lọ ṣe pé àwọn gáàsì yẹn kí n kọ́ fi ohun díẹ̀ síkẹ̀lẹ̀ fi láì dí àǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Gbẹgbẹ́ wáyé ìwọ. Ṣe pé àwọn kan sáà àwọn kan dúró. Àwọn tó sáyẹ̀ làwọn aráàlú. Ṣé wá àwọn tó dúró yẹn làwọn tó máa jí nǹkan àlùmọ́ọ́nì wa wà. Òun láyé sọ fún yín pé the moment táwọn Fúlàní bá átáàkì lọ́wọ́ àwọn kan extract kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fẹ́ gbé jáde ní àsìkò yẹn wọ́n á wá fi shooting yẹn wọ́n á fi cause distraction fún gbogbo àwọn aráàlú so that kò ní sí anybody tó máa lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò láti gbé nǹkan yẹn jáde tàbí láti máa ṣe nǹkan tí wọ́n ń ṣe lẹ́yìn náà máa ń gbọ́n gbà mí tó máa ní wọ́n àtàwọn Fúlàní attack wọ́n operate for 5 hours 6 hours kò ní jẹ́ pé ìṣàwọ̀ ṣe ni wọ́n fẹ́ pa àwọn èèyàn òun ló tẹ́kì nǹkan tó extract lọ́wọ́ bóyá diamond ni wọ́n extract ni bí gold ni bí anything we don't know nǹkan ẹ ló tẹ́kì time yẹn wọ́n wá fi ìpànìyàn yẹn wọ́n á fi ṣe distraction can you imagine nítorí pé wọ́n fẹ́ make owó all in the name of making money can you imagine that ṣé ìyá rẹ̀ rí bẹ́ẹ̀ tábà wọ́n ń sọ àwọn òpònú kan wà tó yẹ pé wọn ò ní mẹ́mórì irọ́ ló pa irọ́ ni kinní kan ní igbá wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ bíi pé wọ́n á dẹ̀ máa gbèjà àwọn tá à ń tú àṣírí wọn fún wọn of which ìjà tá à ń jà yìí ìjà tẹni tó ń sọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ o ṣùgbọ́n nítorí pé nǹkan kékeré táwọn ìjọba ti fi tọ́ lẹ́nu wò kò ní lè sòdodo ẹ̀yìn ẹ̀rù wọ́n ti ta gbogbo Nàìjíríà ṣẹ́gbóye tí ó náà fẹ́ sọ fún Taraba ó náà ní kó san 750 million tó bá ná tààlù kò ní tí pé wọ́n wá value ara owó títà ní pé wọ́n máa gbowó tó bá ti wá gba owó yẹn gbogbo ẹni tó wà nílùú yẹn àìdá kọ́ lé wọn lọ tàdà àbí kọ́ pa wọ́n dànù àwọn new generation of people àìṣe wá dìde ń bẹ̀ wọ́n máa claim ilẹ̀ yẹn gbogbo nǹkan táwọn Fúlàní ṣe nísìnyí kò ń ṣe take over sísìnyí ó lè jẹ́ another 20-30 years ni wọ́n á tó bẹ̀rẹ̀ sí ní ni wọ́n á tó kó lọ bẹ̀rẹ̀ finally so tọ́pọ̀ wá ń dárúkọ Benue kódà wọ́n á ti yọ orúkọ ẹ̀ kúrò ní Benue orúkọ táwọn bá fẹ́ fún lọ́ máa fi sí àwa jẹ́ ìlú wọn gbogbo ìran tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti parẹ́ can you imagine ṣé wàá jẹ́ káwọn ọmọ Yorùbá ká lájú wálẹ̀ kọ́ máa gbérù nǹkan burúkú ìbọ̀wà bá wa kọ́ máa gbérù nǹkan burúkú ìbọ̀wà bá wa adèlájú adè ń wò ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà ẹ̀rẹ̀ dákẹ́ ẹ̀sọ̀ kankan like seriously tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tán mọ̀ pé àtọmọdé àtàgbà gbogbo wa la máa sáré kàbà kí lẹ́bí what are you talking about kí ló kan Fúlàní pẹ̀lú ẹnìkan ọba tí Fúlàní bá rọ́bà mí gan ó fẹ́ fìbọn já adé orí ẹ̀ ni ó fẹ́ fìbọn àtòrí àtàdé ó fẹ́ fìbọn fọ́ gbogbo ẹ̀ dànù ni àwa ọmọ tí a lè jà fún yín àwa lè lajúlẹ̀ táwọn Fúlàní ń pa yìí àwa lè lajúlẹ̀ táwọn Fúlàní fìyà jẹ yìí torí tí ò bá rí bẹ́ẹ̀ bàbá wa lóyè Sunday Igboho bàbá yẹn dìde pé kí a má jọmọ Yorùbá kọ́mọ Yorùbá má kú sóko ẹrú kàkà kẹ́yìn bàbá wa
kẹ ṣípá kẹ gbé àwọn bàbá yìí ẹ máa gbé wọn kàkà bẹ́ẹ̀ gan ẹlòmíì tún gbowó ẹ̀mí wọn ni. Ẹ wo ọmọ Yorùbá a ní jù báyìí lọ o, ẹ má gbàgbé ẹ comment, ẹ share, ẹ subscribe, kẹ bá pín àwọn fídíò fáwọn loved ones yín àtàwọn tẹ bá kí ẹ fún kọ́ lè mọ̀ wípé ogun ti wọ Nàìjíríà. Ẹ dẹ̀ má gbàgbé ẹ lọ ṣe anti-chemical fortification, ẹ lọ dira ohun tó lè pa owó chemical tó bá dà sí yín lára tàbí tẹ bá fà á símú, ohun tó lè pa oògùn ẹ̀ wà nílẹ̀ Yorùbá tẹ́ pé pọ́ǹtọ̀ tí ẹ ní. Mo máa ń sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lásìkò táwa oògùn ìbọn, oògùn ọfà arrow, oògùn àdá, oògùn ọ̀bẹ, oògùn acid, oògùn chemical, oògùn anything kẹ̀dẹ̀ ní ìfura tó gbóná lára. Ẹ má jẹ́ kọ́wọ́ gbọ́n gbẹ̀yìn torí pé kí ni ọ̀wọ́ kókó la fi ń wọgi. Ọmọ Yorùbá ẹ jẹ́ á jára wa o. Òun lẹ ṣe rí tí mo máa ń pe nọ́mbà bàbá Máyégún o. Kó tó di pé a dé ẹ̀ka ìpolówó ọjà yìí yẹn wá, ẹ sọ́pọ́ọ̀tì Masb TV, ẹ sọ́pọ́ọ̀tì good journalism tá à ń ṣe yìí. Tẹ bá wò wá, òun mò ń sọ fún yín pé fídíò tí mò ń ṣe kò jọ tipátipá kò jọ kankan. Ẹ má wò wá níran, ẹ sọ́pọ́ọ̀tì wa, ẹ fún wa ní full support. Ẹ lè fún wa super sticker, super chat tàbí through bank account wa 02141687004 02141687004 GTB Williams Olúwatósìn Sàámú Mayóyè. Now fẹ́yìn tẹ́ bá fẹ́ wá send the receipt tàbí fún information tàbí fẹ́ contact wa fún kankan ẹ pè wá sórí +229 ṣẹ̀kọ́ tí mo náà lọ́kọ́ tá à ń sọ yìí o. Tàbá ní standard generator sí yóò ìṣàjìbùrù tán ẹ support wa. Wà fẹ́ ṣẹ́ ìrántí kan tí mo sọ tó bá dàbí rẹ̀ wò ṣe pẹ́ wíwẹ̀ dúdú ṣe wọ́n ti múná lọ. Ẹ má wò wá ràn nọ́mbà wa ní 08176034216.